adúpẹ́ fún Ọlọ́run àwa tọrọ gẹ́gẹ́ fún wa irúṣẹ́ Ọlọ́run tán sí púpà Ọlọ́run bá aṣàlékún àforíjì fún wọn gbogbo àwọn ẹ̀sán bẹ̀rẹ̀ Ọlọ́run bá àbísọ̀ ẹ̀sọ́ wọn lábẹ́ akára náà kúnra kò bísọ̀ ẹ̀sọ́ gbogbo aláàpọ̀ ọ̀rọ̀ ayọ́dà lérí tí ń jẹ́ owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ àti pé lórílẹ̀‐èdè yìí a ní oríṣiríṣi ẹ̀sìn bá ṣe ní ẹ̀sìn Islam la ní ẹ̀sìn Christianity la ní ẹ̀sìn mìíràn kí ni Ọlọ́run bá sọ nínú Al-Qur'an Karim léyìí tí ń tọ́ mùsùlùmí sọ́nà ṣé yìí tí ń jẹ́ owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ sí ń tọ́ dáa ní àbí ń tí ò dáa sí ń tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àbí ń tọ́lọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ sí ẹ̀sìn Christianity àwọn náà nígbàgbọ́ nínú Bíbélì léyìí tí ń fi wọ́n mọ̀nà ṣé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ni àbí ò nífẹ̀ẹ́ sí sí ń tọ́ ní àbí ń tí ò tọ́ sóhun ẹ̀ṣẹ̀ yẹn lọ́dọ̀ Ọlọ́run bá àbí kì í sóhun ẹ̀ṣẹ̀ nítorí wàá dáa léyìí tí ń jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ àti owó ẹ̀yìn. bákan náà nínú Bíbélì Psalm 26 verse 10 ó jẹ́ ká mọ̀ pé ẹni èṣù òun ní máa ń ronú pa tí ń jẹ́ owó ẹ̀yìn ẹni èṣù òun ní máa ń ronú pa tí ń jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni èṣù ni wọ́n tún máa fi ń lọ tóun náà máa ń gbà ẹni èṣù ní gbogbo ìgbésí ayé rẹ̀ àsìkò rẹ̀ ní jíjẹ rẹ̀ ní mímu rẹ̀ ní owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni èṣù ní máa ń jẹ́ kí wọ́n máa fún òun náà ní owó ẹ̀yìn àti owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni òsì ní máa ń fún yàn ẹni òsì ní máa ń gbà ìwọ ọ̀gá tọ́lọ̀ ń gbé sí pòsíṣàn kan tọ́lọ̀ ẹni tó ń wáṣẹ́ wá ọwọ́ àdúgbò pé yóò fọ́ ló ṣáájú kó tó fi síbi iṣẹ́ ẹni èṣù ni ọ́ ìwọ náà tó àdúgbò pé ẹ jẹ́ kí n fún yín lówó náà ìwọ náà tó tún fún yàn náà lówó náà ẹni èṣù ni wọ́n náà ẹni èṣù ni wọ́n náà kó tún fún ọ̀gá yìí lówó ẹni èṣù ni ọ́ ẹni èṣù ni máa ń fi nǹkan báyìí lọ́yàn gbà ọ̀gá tẹ̀ bá ṣe báyìí tẹ̀ bá yẹ òun o tẹ̀ bá ṣe báyìí ẹ lè rówó tẹ̀ bá ṣe báyìí ẹ lè dédé bí tẹ́ ń lọ wọ́n fi lọ ọ náà gbà ẹni èṣù ni ọ́ ẹni tó wá fi lọ ẹni èṣù ni ọ́ Psalm 26 verse 10 ló jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tí bá ti ń ronú pa owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni èṣù ni nídìí eléyìí ẹ jẹ́ ká wá sọ kóònù tí ń jẹ́ èṣù ká bàa fi rí ọ̀nà Ọlọ́run. àti pé ní Al-Qur'an Karim chapter 2 verse 278 Ọlọ́run ní mo pe ẹ̀yin tẹ́ ẹ gbé mi Ọlọ́run bá gbọ́ ẹ páyé mi Ọlọ́run ẹ wá fi sílẹ̀ ní ti ń jẹ́ owó ẹ̀yìn bẹ́ẹ̀ bá nígbàgbọ́ tòótọ́ tó já sí pé ọ̀nà wo lẹ́bi fi sílẹ̀ ní ti ń jẹ́ owó ẹ̀yìn ìtẹ́ wọn bá gbé bá ọ tọmọ pé nǹkan yóò tọ́ sí ọ gbé kalẹ̀ ìtẹ́ wọn bá fi mọ́ tọmọ pé nǹkan yóò dá fi sílẹ̀ ní gbogbo yòówù tó bá lè rí ìdá báyà àfi ọ́ ṣe alábòbí kan pé máa sọ bíbá yìí wọn á gbé owó wá bá ọ wọn fẹ́ gbé tí ó ní ìlú lára wọlé Ọlọ́run ní fi sílẹ̀ jẹ́ kí owó tí ìjọba ń fún ọ jẹ́ kó tó ọ ìdá àfi ọ́ ṣe olórí ibì kan ni wọn wá fi nǹkan kan lọ ní ti ń jẹ́ owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ fi sílẹ̀ mọ́ gbà á torí Ọlọ́run jẹ́ káwọn pẹ́ẹ́n tó bá ti páyà Ọlọ́run ìpáyà Ọlọ́run ó jẹ́ káwọn gbà owó ẹ̀yìn tí wọ́n fún wù yìí kò sóore ń bẹ̀ bóun bá gbà tán gan ní tóun bá fẹ́ fi ṣe kò sálùbáríkà ń bẹ̀ ní tóun bá fẹ́ fi ṣe kò sáànù Ọlọ́run bá bẹ̀ ní tóun bá fẹ́ fi ṣe kò lè mú òun rí ìyọ́nú Ọlọ́run nídìí eléyìí ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá nígbàgbọ́ ní Ọlọ́run ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá páyà Ọlọ́run ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó ẹ̀yìn bá a bá wọn pé á pàdé Ọlọ́run ọba nígbà tá a bá kò ní ilé ayé yìí tán tátún lọ sí àyè mi tátún mọ ọ̀lẹ́sẹ̀ mi tí ẹ̀dá kan mọ ohun tí ó bá pàdé mẹ́ nídìí eléyìí Ọlọ́run jẹ́ káwọn pé òun pe ẹni tí ó gba òun Ọlọ́run bá gbọ́ ẹ páyà òun Ọlọ́run ẹ wá fi sílẹ̀ yẹn tí ń jẹ́ owó ẹ̀yìn bẹ́yìn bá nígbàgbọ́ nù wọn lọ bẹ́yìn bá mọ̀ pé òun Ọlọ́run bá ọ̀kan sọ lóhun òun lè yọ sí yín nígbà tẹ́ ẹ̀rọ kàn ìdájọ́ òun lè dé ṣáájú kẹ́ tó kú ìdájọ́ òun lè dé nígbà tẹ́ bá tún kú tán ó lè dé lórí àwọn ọmọ yín látara pé kíni látara owó ẹ̀yìn tí ó ṣàǹfààní fún yín ẹ dákun ìjà tẹ̀lé tọ́lọ́wọ́ bá sọ ní Al-Qur'an chapter 2 verse 278 lọ́wọ́ bá sọ kọ́nà bá kó gbàgbà. bákan náà nínú Bíbélì Ẹ́sọ́dù chapter 3 verse 8 ó jẹ́ ká mọ̀ pé a gbọ́dọ̀ gba tí ń jẹ́ owó ẹ̀yìn a gbọ́dọ̀ gba tí ń jẹ́ owó àbẹ̀tẹ̀ tán bá fi lọ́ mọ́ gbà torí kò sóore ńbẹ̀ tán bá fi lọ́ sá fún un kò sábà níbẹ̀ kò sálùbáríkà ńbẹ̀ kò sídùn Ọlọ́run bá ńbẹ̀ kò sáànù Ọlọ́run bá ńbẹ̀ torí owó ẹ̀yìn àti owó àbẹ̀tẹ́lẹ̀ yìí tán bá fún ọ tó sì gbá ìgbésí ayé àwọn kan fún ọ yìí owó tó kọ́ sàǹfààní fúlù tí wọ́n wá kó fún ọ látara tí àwọn níìdì nígbà bá sì lè fún ọ tán nítorí ẹ̀kan ṣe sínú wọ̀nyí lè ṣe mọ̀ nígbà tí wọ́n sì lè gbà ìwọ́n gba owó yìí ó wúlò fún ọ ó wúlò fún àwọn ọmọ rẹ àwọn ọmọdọ́mọ rẹ ń kọ́ nígbà tó bá ná tán kí làwọn fẹ́ dé bá àwọn ọmọdọ́mọ rẹ àwọn ti wà nù aláìmọ̀ kan tí wọ́n wá jẹ nú ìyà tí ìwọ bàbá wọn ti ṣe kalẹ̀ àtàwọn àmì náà tó súnmọ́ ìdá ẹbí ni aláìmọ̀ kan ni wọ́n torí tí wọ́n gbà yìí tí wọ́n kọ́ sábà ní fúlù tí wọ́n á gbé bọ́ tó sì gbà tọ̀ náà nígbà táwọn ẹbí rẹ náà bá wá nídìí ihun tí ọkàn ṣe sílùú tí wọn ò ṣetán gbòòrò rẹ àfọ̀ yìí wọ́n máa jìyà nígbà wọn bá níjà àti jẹ aláìmọ̀ kan ìwọ tí wọ́n ní ọ̀dájọ́ tó torí pé o ti gbé wá bẹ̀ tẹ́lẹ̀ ọ̀ wá dá tọ́tọ́ ẹni tó ṣe ọkọ̀ ọ̀dájọ́ tọ́tọ́ fún yẹn tí ó tún lù ṣe ni
ọwọ́ dá tí ọ̀dá fún àwa dá tí ọ̀dá tó dá fún yìí ó ti bá yé àwọn àkànjẹ́ tó pẹ́ ni tí ò ní túnú ṣe lọ́dájọ́ fún lọ́dáre fún nígbà àwọn ti fún olówó ẹ̀ nídìí eléyìí Ẹ́sọ́dù 23 verse 8 ó yẹ ká máa pé ìmọ̀ gba owó ẹ̀yìn ìmọ̀ gba owó àbẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ ń di ojú ẹni ni láti ní kéèyàn rí ntọ́tọ́ ìmọ̀ ń di etí ẹni láti ní kéèyàn gbọ́ ntọ́tọ́ ìmọ̀ ń di ẹnu ni láti ní kéèyàn sọ ntọ́tọ́ ìmọ̀ ń di ẹsẹ̀ ni láti ní kó rìn lọ síbi tọ́tọ́ yóò wá di ọwọ́ rẹ̀ mú báyìí láti ní kó mú ntọ́tọ́ orí ntọ́lẹ̀ ò wá nílé mú nígbà tó ti lè gbowó ẹ̀yìn tó ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ nídìí eléyìí ìmọ̀ gbowó ẹ̀yìn àtọwọ́ àbẹ̀tẹ́lẹ̀ ń ba ayé àwọn kan jẹ ẹ jẹ́ ká sá fún ìsáfún ló jẹ́ ká rí ọ̀nà Ọlọ́run ìjìnà sí ló jẹ́ kọ́lọ́run bá dúró sí wa ìmọ̀ àgbà èyí ó rí ìbínú Ọlọ́run láyé ní àjọyọ̀ kíámọ̀ ìbínú Ọlọ́run bá ní tí ó sì dáa nídìí eléyìí ẹ jẹ́ ká sá fún tí ń jẹ́ owó yẹn àtọwọ́ àbẹ̀tẹ́lẹ̀. bákan náà nínú Al-Qur'an Karim chapter 2 verse 276 Ọlọ́run jẹ́ ká mọ̀ pé òun Ọlọ́run ti yọ àlùbáríkà kóòrùn tí ń jẹ́ owó ẹ̀yìn òun Ọlọ́run bá ti yọ ìdùnnú kóòrùn tí ń jẹ́ owó ẹ̀yìn òun Ọlọ́run bá ti yọ oore kóòrùn tí ń jẹ́ owó ẹ̀yìn ọ̀nà Ọlọ́run fi yọ àlùbáríkà àti ìdùnnú àti oore kóòrùn tí ń jẹ́ owó ẹ̀yìn ẹ̀yin tẹ́ rí pé ẹni yìí o òun ló tọ́ sípò yìí ẹ wá dòdò pé ṣèbá ti lè mú owó wá àbí kò lówó àbí kò léèyàn àbí kò mọ̀yàn ẹ wá gbé sípò náà ẹni tí ò tọ́ sí tóun lówó tóun mọ̀yàn tóun léèyàn ẹ wá gbé síbẹ̀ gbogbo tẹ́ bá rí bẹ́ẹ̀ lọ́ní àlùbáríkà Ọlọ́run ti yọ kó ń bẹ̀ òun ti yọ ìdùnnú òun ti yọ kó ń bẹ̀ òun ti yọ oore òun ti yọ kó ń bẹ̀ ẹni tí ò tọ́ sí gómìnà nítorí gbogbo wá ẹ dìgbò fún ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ síbẹ̀ ẹni tí ọ̀tọ̀ fún sẹ́nitọ̀ nítorí gbogbo wa ẹ dìgbò fún ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ síbẹ̀ ẹni tí ọ̀tọ̀ fún pírẹ́sidẹ̀ntì nítorí gbogbo wa ẹ dìgbò fún ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ síbẹ̀ ẹni tí ọ̀tọ̀ fún kánsẹ́lọ̀ nítorí gbogbo wa ẹ dìgbò fún ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ síbẹ̀ Ọlọ́run ní gbogbo tẹ́ gbà yìí àlùbáríkà àwọ̀ Ọlọ́run ó ti yọ kó mẹ́ torí pé owó tó gbà yìí ilé tó fẹ́ kọ́ nítorí ẹ̀ lójú gbowó ilé tó bá kọ́ tí wọn ò ní sí ẹ sí àlùbáríkà ti yọ kó mẹ́ torí owó tó gbà yìí mọ́tò tó fẹ́ rà lọ rà ń bẹ̀ mọ́tò tó rà tó bá kú tí wọn ò ní fi sí ọ ó jẹ́ tó fẹ́ jẹ́ ń gbà náà ní onímọ̀ bá ti fún ọ 5,000 á dìgbò fún ọ 5,000 tí ọ̀ràn ọdọ̀ ọ̀la nítorí fẹ́ rí ń bẹ̀ náà ní oúnjẹ tó jẹ tó yàgbẹ́ àlùbáríkà ti kó mẹ́ àmọ́ ẹ̀yin tẹ igbá alágbájá yọ ọtọ sípò yìí ẹ wá gbé síbẹ̀ kò sì lówó lọ Ọlọ́run ní àwọn Ọlọ́run bá wà fi oore sí i ọ̀nà olówó wo fi foore sí pé ẹni tẹ gbé sípò yìí náà á máa tọ́ sọ́nà láti kọ́ máa tún lù sí iná tí ò sínú yóò lè máa ṣe ná lára àlùbáríkà tọ́lọ́run bá lóun fi sí ẹni tẹ tí ò lówó tẹ gbé sí ni omi tí ò sínú yóò lè máa ṣe omi lára àlùbáríkà tí ń bẹ ń bí ẹni tẹ̀ mọ́ pé kò léèyàn tẹ́ gbé sípò náà ni ọ̀nà tí ọ̀dà yóò máa ṣe ọ̀nà náà lára àlùbáríkà tó Ọlọ́run bó fi sí ẹni tí ò léèyàn tẹ́ wá gbé sípò náà ni lára ìfọ̀kànbalẹ̀ tí òun Ọlọ́run bá tí wọ́n máa fi sí ni pé ẹni tí ò lówó lọ ẹ wá di pé lápájá ò lówó lọ àmọ́ tọ́ sí gómìnà ó ní ọpọlọ rẹ̀ ẹ dìgbò fún ó débẹ̀ eléyìí ò léèyàn àmọ́ tọ́ sí president ẹ dìgbò fún ó débẹ̀ eléyìí ọmọ yìí àmọ́ tọ́jú sẹ́nitọ̀ ẹ dìgbò fún ó débẹ̀ ìdìgbò yìí àwọn Ọlọ́run bá wà fi ìbẹ̀wò àwọn Ọlọ́run bá wà fi sílẹ̀ kí ó lè máa ṣe tẹ́ ẹ̀ bá ń fẹ́ ìtẹ́ ń fẹ́ ti ń ṣe yìí òun ni àlùbáríkà wà ń bẹ̀ Ọlọ́run ayé ká wọn pé a nífẹ̀ẹ́ àwọn tó bá ti ya pòkí o àwọn ẹlẹ́ṣẹ̀ tó gbogbo tá à ń sọ yìí ó pò kí mọ ní kíni tá a wọ́n ń sọ ṣèbá àwọn ọjà ìgbádùn tiwa ń yà yín ná ìbí ká tó lè jìyà ó ṣì bẹ̀rẹ̀ kí á mọ̀ ọ́ bì yẹ Ọlọ́run lè mọ fìyà jẹ láyé ní tí ọ̀sẹ̀ ni yóò gbọ́ níbẹ̀ bàbá dòdò pé ẹlẹ́ṣẹ̀ ni Ọlọ́run jẹ́ káwọn pé òun ò nífẹ̀ẹ́ ẹlẹ́ṣẹ̀ òun ò nífẹ̀ẹ́ onípò kí èèyàn ó ń pò kí mi sọ pé táyà wọn sọ kọ̀ọ̀kan wa àwọn ó jẹ́ ìgbádùn ayé yìí ṣáájú ká tó lọ ọ̀run táyà wọn sọ kọ̀ọ̀kan wa àwọn ó ṣe ayé náà ṣáájú ká tó sọ ọ̀run bọ́lá bá fẹ́ mọ ogun tó gbà yìí ó lè mọ wúlò fún ó lè mọ wúlò fún ọmọ rẹ ó lè mọ wúlò fún àwọn ọmọdọ́mọ rẹ ìyọ̀ọ́bì rẹ ìgbádùn ayé ọba tán nídìí eléyìí Al-Qur'an Karim ó jẹ́ ká máa pé òun Ọlọ́run òun ti yọ àlùbáríkà kóun ti ń jẹ owó ẹ̀ òun wá fi ìdùnnú síbi tọ́tọ́ nídìí eléyìí ẹ jẹ́ ká máa ṣe ń tọ́tọ́ ẹ jẹ́ ká sá fún owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ fún ọba kọ́gbà tó. bákan náà nínú Al-Qur'an Karim chapter 30 verse 39 ó jẹ́ ká mọ̀ pé gbogbo ń tọ́ ọ bá mú wá lérí àǹfààní tó o fẹ́ lérí ń tọ́ ọ fẹ́ dà lérí ń tọ́ ọ fẹ́ dìmú lérí ààyè yòówù tó ń wá lérí pòsíṣàn yòówù tó o fẹ́ dé ìdá o fẹ́ di gómìnà ni o wá mú owó òun fáwọn èèyàn kí kàn fi dìbò fún ọ owó tó yẹ kó fi tún lù ṣe ṣáájú kó tó máa sọ pé o fẹ́ di gómìnà ìdá o fẹ́ di president ni o wá rí pé ebi ń pa àwọn aráàlú o wá ń ra ráìsì o wá ń pín fún wọn o sọ wọn di elébi nígbà tó yẹ pé tí gbàgbé wá ń gbà náà nù pé kébi mọ pa wọn ọwọ́ àwọn ìlera ráìsì wa ń pín fún wọn ká lè dìgbò fún ọ ọlọ́run pé ráìsì tó rà tó gbé fún wọn pé ká lè dìgbò fún ọ president tó fẹ́ dé ló ti dé yìí àwọn ọlọ́run ọba kò sóore ń bẹ̀ ọ̀dà àwọn ọlọ́run ọ̀dà àwọn èèyàn tó ti fẹ́ di president ti dìgbò fún ọ yìí ìdá ọ̀fẹ́ di senator ni ọwọ́ mú wọn wá fún wọn 5,000 látara kan fi lè dìgbò fún ọ 5,000 tó yẹ kó lọ fi tún ọ̀nà ṣe
ọ̀nà tó tún ṣe yìí òun náà wá campaign wọn gbà tí àsìkò tó fẹ́ di sẹ́nitọ̀ dé àmọ́ òótọ́ náà ṣe ààyè lómi gan lásìkò tó fẹ́ di gómìnà yóò lè yáwó báńkì tó fẹ́ yáwó ìtọ́jú máa pín fún aráàlú látara kó fẹ́ di gómìnà látara kó fẹ́ di sẹ́nitọ̀ látara kó fẹ́ di chairman látara kó fẹ́ di president gbogbo látara kó fẹ́ di rẹ́pù gbogbo position yóò wù tọ́ fẹ́ dé ọlọ́run ní látọ̀dọ̀ àwọn ọlọ́run bá kò sóore ń bẹ̀ o àkákún kò jábàání fún wa kò wú wa lérí kò ń ṣe ipò kankan wá dà ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ló ti lè níyì gbà á abùjẹ́bùdà wọn ni tí ń bá náwó báyìí nígbà tí èsì ṣe owó ni lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ lọ́dọ̀ àwọn ọlọ́run bá a ti mọ̀ pé owó ẹ̀yìn ló fún wọn látara ń tọ̀ wa a ti mọ̀ pé owó àbẹ̀tẹ̀ ló fún wọn látara ń tọ̀ wa kò dìgbà tá a bá tó di gómìnà tá a fẹ́ di gómìnà ká tó máa pín ráìsì ẹja máa ṣe yẹ́dọ̀ ṣáájú ká tó di gbá jáde láti fẹ́ di gómìnà kò dìgbà pa fẹ́ tó di sẹ́nitọ̀ ká máa há owó ẹja máa ṣe yẹ́dọ̀ ṣáájú ká tó di pa fẹ́ di sẹ́nitọ̀ kò dìgbà fẹ́ di pírẹ́sẹ̀ǹtì ká tó máa ṣe táwọn àlùbáńfẹ́ ẹja ti máa ṣe ṣáájú ká tó di pa fẹ́ jáde fún pírẹ́sẹ̀ǹtì kò dìgbà fẹ́ di kánsílọ̀ àdúgbò kánsílọ̀ wọ́ọ̀dù lẹ́gbàá àwọn ọlọ́ọ̀ṣẹ̀ máa ṣe yẹ́dọ̀ sáwọn aráàlú máa ṣe yẹ́dọ̀ ìṣáájú kó tó di pò di kánsílọ̀ dáadáa tó ń ṣe nígbà tó fẹ́ di kánsílọ̀ ọlọ́ọ̀ ní àkákó oore tó mú wá nígbà tó fi di chairman ní ọlọ́ọ̀ ní àkákó yìí tó ti mú wá ṣáájú yìí lójú òróòdà àwọn ọlọ́ọ̀ nídìí eléyìí ẹja gbìyànjú ká máa ṣe dáadáa ṣáájú ká tó nídìí orí ọlọ́ọ̀ ìṣe dáadáa yìí òun ló jẹ́ kí a ní ìdùnnú látọ̀dọ̀ ọlọ́ọ̀ba òun ló jẹ́ kí àlùbáríkà kó wọ ipò yòówù tá a fẹ́ dé látọ̀dọ̀ ọlọ́ọ̀ba ẹ má jà á torí pé báyà ebi ń pa ìlú ká sọ àwọn aráàlú di aláìní ká máa wá fún wọn ní ráìsì múdù méjì ráìsì múdù mẹ́ta ká máa ní ká máa dìbò fún wa ọlọ́run ní pòsíṣàn tó fẹ́ lọ dídé yìí o ọdọ̀ àwọn ọlọ́run bá kò sí orí bẹ́ẹ̀ nídìí eléyìí kí láǹfààní oore yòówù kí láǹfààní pòsíṣàn tá a lé tá a bá tí ò sí oore ń bẹ̀ kí láǹfààní pẹ́sẹ̀ tá a fẹ́ dé tá a dé tí ò sí dùn níbẹ̀ ọlọ́run bá ẹ jẹ́ ká ronú pé àdà àwọn tá a ti ní ìwú kan báyìí lẹ́mìí tẹ́lẹ̀ ẹ jẹ́ ká change idea wa ẹ jẹ́ ká mú lọ síbi idea tó dáa ká lè fi rí ìyọnu ọlọ́run bá Al-Qur'an Karim ló yẹ mọ́ nípa ọ̀sọ̀ bẹ̀ chapter 10 verse 39 kì í sí àròsọ wa ọ̀rọ̀ Al-Qur'an Karim ni wọ́n bá kólé akún lóore. bákan náà orí kìíní Timothy chapter 6 verse 10 ó jẹ́ ká mọ̀ pé ìfẹ́ owó láfẹ̀ẹ́jù ìnífẹ̀ẹ́ ọlá láfẹ̀ẹ́jù ìnífẹ̀ẹ́ ipò láfẹ̀ẹ́jù ìnífẹ̀ẹ́ agbára láfẹ̀ẹ́jù ìmọ̀ ń mú ni dẹni èṣù ni ìmọ̀ ń mú ni máa ronú pa tí ọ̀dà ni ìmọ̀ ń mú ni máa rò kó bá ṣe lè kó lè rí nítọ́dọ̀ ọba àbàjẹ́ kò sí ìtọ́fẹ́ kan tí wá ń bẹ̀ ìlú ọba tú gómìnà tí wọ́n fẹ́ dé wọn gbọ́dọ̀ débẹ̀ àdúgbò ọba àbàjẹ́ kánsílọ̀ tí wọ́n fẹ́ dé wọn gbọ́dọ̀ débẹ̀ àwọn ọmọ ìyá méjì ọba para wọn pírẹsidẹ̀ntì tí wọ́n fẹ́ dì í sẹ́wọ̀n gbọ́dọ̀ débẹ̀ nígbà tó ti nífẹ̀ẹ́ agbára alágbẹ̀ẹ́jù kò ní ro ẹ̀mí àwọn àkàn tó ń fẹ́ ṣèjọba ilé kò ní wo ìlú tó pa ńgbà tá a bá di pírẹsidẹ̀ntì náà tàn sí bá àkàn láàmú rúùlù kò ní wo ìpà wọ́n bá pé wákàtí kan alábàá lò ní pírẹsidẹ̀ntì yìí tó kọ́ wa náà wà nù history pé àánà ti di pírẹsidẹ̀ntì yìí pọ̀sẹ̀ lé kó lè rí ó jẹ́ káwọn pé ìnífẹ̀ẹ́ owó láfẹ̀ẹ́jù ní máa ń mú ní wàhálà kú wa ni o. orí kìíní Timothy chapter 6 verse 10 ló jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni bá ti nífẹ̀ẹ́ agbára lágbàjù bá ti nífẹ̀ẹ́ ipò láfẹ̀ẹ́jù gbogbo nǹkan tí bá fẹ́ láfẹ̀ẹ́jù ní máa ń mú ní sẹ́ńtì ọ̀la kó lọ́ọ́ bá jẹ́ pé oúnjẹ ilẹ̀ bá jẹ́ lájẹjù ní máa ń pani lára ni bẹ́ẹ̀ bá sun òun lásùn jù ní máa ń ní lára ni ó bá yẹ pé obìnrin lọ́ọ́ bá fẹ́ láfẹ̀ẹ́jù ní máa ń kó bànújẹ́ báyà ni ó bá yẹ pé ọkùnrin ọ̀la náà bá fẹ́ láfẹ̀ẹ́jù yóò wá mú ọ wà dógbó lójijì ká tó a sọ pé ìyẹn ṣe à ń nífẹ̀ẹ́ agbára láfẹ̀ẹ́jù nǹkan tá a lérò pé ń ṣe àǹfààní fún wa nu obìnrin àwọn òkú à ń gbádùn ara wa obìnrin náà òkú náà ń gbádùn ọkùnrin oúnjẹ àwọn òkú oúnjẹ àgbò tó pé wọ́n ní oògùn ebi òun ló ń jẹ a gbọ́dọ̀ jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ tàbí ká jẹun lẹ́ẹ̀mejì lójúmọ́ wọ́n lọ sí fún alágbára ọlọ́fẹ́ lẹ́mí lágbára pé yóò jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó bá tó ti á pọ̀ jù gan bó yẹ kí bàbá jẹun ìta lálàáfíà yìí tó bá tó ti pọ̀ jù gan nítorí máa ń ba àlàáfíà rẹ jẹ ni kátà kí wọn á nífẹ̀ẹ́ owó láfẹ̀ẹ́ jù nídìí eléyìí gbogbo tẹ́ bá ti ní láfẹ̀ẹ́ jù orí kìíní Timothy chapter 6 verse 10 ó jẹ́ káwọn pé ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń dá nǹkan rú nídìí eléyìí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ owó níwọ̀nba káwọn bá fi kò bí ní ọlọ́. bákan náà nínú bíbélì Hebrew chapter 13 5 and 6 ó jẹ́ ká mọ̀ pé èèyàn máa ń gbé ẹ̀mí ara ẹni èèyàn máa ń gbé ara ẹni èèyàn máa ń gbé ìfẹ́ àfẹ́jù kò níbi owó ẹ̀mí rẹ ó gbọ́dọ̀ gbé kò níbi ìfẹ́ àfẹ́jù owó ara rẹ ó gbọ́dọ̀ gbé kò níbi ìfẹ́ àfẹ́jù ipò gbogbo yòówù tẹ́yìn bá ti
dínkù láti fẹ́ jù oore mọ̀ wá láti rẹ̀ tó pé ìwọ tó fẹ́ owó láfẹ́ jù ìwọ yìí lẹ́mí rẹ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ìwọ yìí ní ìpáyà Ọlọ́run ọba máa bẹ pẹ̀lú rẹ ìwọ yìí ní pé ọmọ ronú pa Ọlọ́run bá ń gbogbo gbà ìwọ yìí láàánú àwọn aráàlú ọmọ ṣe ìwọ yìí láàánú tí ń mí àti tí omi náà máa ṣe ìwọ yìí lọ́mọ ro pé ebi máa ń pa èèyàn ìwọ yìí lọ́mọ mọ̀ pé ìyà máa ń jẹ àwọn èèyàn nígbà tó o ti nífẹ̀ẹ́ ipò láfẹ́jù nígbà tó o ti nífẹ̀ẹ́ owó láfẹ́jù nígbà tó o ti nífẹ̀ẹ́ ọlá láfẹ́jù eléyìí wá jẹ́ kó bẹ̀rù Ọlọ́run eléyìí kó fi ti ń jẹ ayé lẹ̀ yóò jẹ́ kó ọmọ ronú pa ọ̀run ibù wá jẹ́ ká mọ̀ pé tó bá pe òun Ọlọ́run òun ọ̀dọ̀ Ọlọ́run tó bá sábà òun Ọlọ́run òun mọ̀ jí ọ tó bá wá òun ọ wá rí òun tó pé ta ni wàá wá Ọlọ́run ẹni tó fi gbogbo nǹkan lẹ̀ tó sì mọ̀ pé bàbá ni Ọlọ́run ló fún ni tá a bá wà tá a rí ọ̀dọ̀ Ọlọ́run ọba ni tá a bá lè tá a bá torí Ọlọ́run náà ni tá a bá rí gbogbo yóò tá a bá fẹ́ tá a bá ti ń rí Ọlọ́run ló fún wa ibù ló jẹ́ ká mọ̀ èyí lẹ́yìn pé ẹ jẹ́ ká mú ìfẹ́ owó láfẹ́jù ẹ jẹ́ ká gbin ilẹ̀ ìfẹ́ ipò láfẹ́jù ẹ jẹ́ ká gbin ilẹ̀ ìfẹ́ ọlá láfẹ́jù ẹ jẹ́ ká gbin ilẹ̀ ìfẹ́ gbogbo ohun tí ó ní wa làbí tí ó ní aráàlú la ẹ jẹ́ ká gbé lẹ̀ ẹ jẹ́ ká páyà Ọlọ́run ká wá gbé ìfẹ́ wa lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ká fi lè rí ayé àti ọ̀run ibù ló jẹ́ ká máa bẹ̀ ibù chapter 13 45 and 6 nípa àwọn sọ̀rọ̀ báyìí nù Bíbélì.